pè ní ọjọ́ ajé Monday on the 4th of September 2023. Gbogbo ìṣẹ̀dá tó gbóhùn mi lówùúrọ̀ yìí mo kéde bí wòlíì láti yàrá májẹ̀mú tí mo wà nínú ẹ̀yẹ. Mo kéde bí wòlíì, ọ̀nà rẹ̀ là nínú ọ̀sẹ̀ tuntun yìí. Wàá rí bá ti ṣe, wàá sì rí ọ̀nà gbégbà nínú ọ̀sẹ̀ tuntun tó wọnú rẹ̀ yìí. O ò ní rógun alágbèédá, ayé ò ní bà tiẹ̀ jẹ́. Nínú ọ̀sẹ̀ tuntun tó wọnú ẹ̀ yìí, ogun accident ò ní jẹ́ tiẹ̀, o ò ní rí wàhálà lórí ọmọ. Nínú ọ̀sẹ̀ tuntun tó wọnú rẹ̀ yìí, ajé rẹ ò ní di tẹlòmíràn, owó rẹ ò ní di tẹlòmíràn, ọkọ rẹ ò ní di tẹlòmíràn, aya rẹ ò ní di tẹlòmíràn. Mo kéde, mo sọ tẹ́lẹ̀ nínú ọ̀sẹ̀ tuntun tó wọnú rẹ̀ yìí, ọ̀nà rẹ̀ là. Ọ̀nà kì í dí mọ́jọ́ kó má yọ, ọ̀nà kì í dí mọ́ọ̀rùn kó má yọ. Ó ti f'Olúwa ṣègbẹ́kẹ̀lé rẹ. Nínú ọ̀sẹ̀ yìí, ojú ò ní tiẹ̀, ọ̀nà máa là fún ẹ. Ó ní gbogbo àwọn tó gbẹ́kẹ̀lé Olúwa, wọn ó dàbí òkè Síónì tí a kì yóò ṣí nídìí bí kò ṣe kó dúró láéláé. Mo sọ àsọtẹ́lẹ̀ nínú ọ̀sẹ̀ yìí, ọ̀nà rẹ̀ là. Mo kéde bí wòlíì nínú ọ̀sẹ̀ yìí, wàá rí bá ti ṣe. Mo gbàdúrà nínú ọ̀sẹ̀ yìí, ó máa rí ọ̀nà lọ o. Ogun ayé ò ní borí rẹ nínú ọ̀sẹ̀ yìí, ogun ọ̀tá ò ní borí rẹ. Mo kéde bí wòlíì nínú ọ̀sẹ̀ yìí, ogun ẹgbẹ́ dìgbàdìgbà ẹ máa gbáyà ní ọsítù káàkiri kò ní jẹ́ pé rẹ̀. Ogun ẹbí ńlá máa tọrọ owó káàkiri kò ní jẹ́ pé rẹ̀. Ogun àìsàn tó gbóògùn kò ní kọlù ẹ nínú ọ̀sẹ̀ yìí. Gbogbo àwọn agbára òkùnkùn tí Sátánì lòye láti fi gbé àwọn ọmọ ológo wálẹ̀, agbára Sátánì yẹn kò ní borí rẹ̀. Mo sọ àsọtẹ́lẹ̀ lórí bá ti ṣe nínú ọ̀sẹ̀ yìí, lórí ọ̀nà gbégbà nínú ọ̀sẹ̀ yìí. Àmì ni kó ṣe, ọ̀nà rẹ̀ là. Àmì ni kó ṣe, ọ̀nà rẹ̀ là. Ògo àbáwáyé rẹ tó yẹ kó ti fọhùn látọjọ́ tó ti pẹ́, ó yẹ kó bẹ̀rẹ̀ sí ní fọhùn báyìí. Nínú oṣù kẹsàn-án yìí, wàá kórè ayọ̀, ọ̀nà rẹ̀ là. Mo gbàdúrà ìṣẹ̀dá rẹ ò ní gbàbọ̀dẹ̀, orí rẹ ò ní gbàbọ̀dẹ̀. Nínú ọ̀sẹ̀ yìí, wàá jíjó ayọ̀. Nínú ọ̀sẹ̀ yìí, wàá jí ijó ayọ̀. Aláàánú tó ti ń retí látọjọ́ tó ti pẹ́ pé kó kọ̀nẹ́ẹ̀tì mọ́, nínú ọ̀sẹ̀ yìí aláàánú yẹn máa kọ̀nẹ́ẹ̀tì mọ́. Olóore máa pè ọ́, aláàánú máa pè ọ́. Gbogbo àwọn tí wọ́n ti promise ẹ, tí wọ́n ń fèlè ẹ yẹn, they will fulfill their promises before you this week in the mighty name of Jesus. Your way is open in the name of Jesus. I connect by the power and the authority in the name of Jesus. Go and succeed in the name of Jesus. I bless this week. I bless your family. I bless your career. I bless your business in the name of Jesus. You will rise, you will not fall. You will succeed, you will not fail in the name of Jesus. Thank you, Holy Spirit. Make sure you share this video. Make sure you share this video. Someone needs this prayer, and I know you are the next to testify in the name of Jesus. Share video yìí, share ọ̀rọ̀ Ọlọ́run yìí, share àdúrà yìí, èèyàn kan nílò láti gbọ́.